ẹ kúlé o, mo jẹ́ alákùnrin Olúwaṣeyàwólọ́, mo dẹ̀ jẹ́ òṣèré orí ìtàgé. So ẹ wá gbọ́ ìtàn ìfẹ́ mi. Joro me, I want you to love me. Joro me, baby. Joro me, joro. Kílódé, oh. Why you know they call me? Kílódé, baby. Kílódé, joro. Ta ni ò tí kọ àtẹ̀jíṣẹ́ rí? Àná kí n má parọ́, àwọn ẹlòmíín sìn wọn a lè sọ wọn tí máa ti lè kọ lẹ́tà ṣe wọ́n pé text message wọn láyé ìgbà títí wá láti kọ lẹ́tà yẹn o a tún máa aláti tẹ perfume sórí rẹ̀ sórí àti wọ́n bá ti ṣí lẹ́tà yẹn wọ́n á gbóòórùn perfume pé à ń try láti toast wọn jẹ́ ẹ̀ ń try nǹkan tó máa ń fi toast wọn máa ń gbà yẹn nìyẹn aṣọ́gà ló máa ń pè é máa pa kọrin àwọn orin òyìnbó nínú lírìsì lẹ́tà yẹn a máa kó sí àwọn Backstreet Boys àwọn Babyface àwọn Boys II Men bèbí ẹ̀kan máa kà ló máa orí ẹ̀ máa wú lọ pé àwọn ẹ̀dẹ̀ try ó dẹ̀ mọ̀ pé lẹ́tà yẹn bí àwọn ọkùnrin bíi mẹ́rin àbí mẹ́sàn-án gádà là kọ lẹ́tà yẹn fún ẹ má wọrí ìyẹn ó ṣe pàtàkì láti kọ lẹ́tà ló jẹ́ ní ìsìn text message fáfáfáfá o. Call me later. Call me later. Me, I want to be your lover. Ó kàn drop out of reality ni pé mi ò kàn rí mọ́ kò dá nọ́mbà mi ó block mi àti ìbẹ̀rẹ̀ sí máa block nígbà yẹn but ọmọ kò sẹ́ni tí ló lọ mọ́ nọ́mbà yẹn ò dial ọlọ́run ó ghost mi níṣà yẹn ó kà mí lára jẹ níṣà. Kí n nífẹ̀ẹ́ obìnrin látọjọ́ tí mo kọ́kọ́ rí ó depend o because lọ́wọ́ yìí ta wà báyìí lágùlì àwọn ṣe mọ̀ pé economy and things a lè sọ o but a lè sọ fún ẹlòmíì ṣá ó lè ṣiṣẹ́ fún but èmi ò lè sọ mi ò wà in the middle mi ò fi bẹ́ẹ̀ gbà fún ọ̀rọ̀ yẹn. Tí mo ti of course na ìyàwó mi tí mo ti fẹ́ sílẹ̀ already nìyẹn Adéṣọlá Olúwa ẹ má máa ṣe bẹ́ẹ̀ mo ti nífẹ̀ẹ́ mi already kí n tó wọ Big Brother house o Adéṣọlá Olúwa bèbí mi tó gba ẹ̀ tó gbẹ skinny bèbí mi tó ti wà ó ti bá mi mu gàrí rí ẹ má worry mo ti wà ọ̀rà kí n tó wọ Big Brother house o mo wà ọ̀rà ẹ ṣeun ẹ̀kọ́ tí mo ti kọ́ látọ̀dọ̀ ìfẹ́ ìfọkànbalẹ̀ nífẹ̀ẹ́. Ìfẹ́ is ó peculiar gan láti ní ìfọ̀kànbalẹ̀ láti ní compassion láti ní understanding. You can call me later. Call me later. Me, I want to be your lover. Be your lover. Oh baby, call me later. Call me later. Baby, me But mo wà at least time yẹn around bíi 5 bíi mẹ́sàn-án di mẹ́wàá bíi 5 to 10 years old ní time yẹn máa parọ́ thereabouts ni mo kọ́kọ́ gba first car àwọn kan wà láti Yankee gbà yẹn I just got back ó ṣẹ̀ṣẹ̀ dé ní àwọn neighbor wa ni so àwọn ẹbí mi wọ́n wá ń fi tease mi pé gíná ṣe àmọ̀ pé ó láìkì ju mi èmi kẹlẹ́rẹ́ mo dẹ̀ gba initiative mo dẹ̀ step up mo dẹ̀ would you like to kiss me mo dẹ̀ wò bá kan mo dẹ̀ would you kiss ó dẹ̀ kiss mi padà he's going so that is it thank you ṣá ó dà pé àwọn ọ̀dọ́ òyìnbó la máa lọ o mi ò tí mọ̀ wọ́n ti yẹn kọ́ bí ṣe pẹ̀pẹ̀rẹ̀ díẹ̀ bíi Bali àbí bíi South of France àwọn Monaco at least all expenses paid now ẹ máa sanwó gbogbo ẹ̀ náà so ṣe mọ̀ àbí Singapore Japani àwọn ṣùnṣàṣùn àyọ̀ máa jẹ́ Indomie papọ̀ yes Japani bíi Singapore àbí Japani èmi àti àwọn mi àjọ máa jẹ́ ọ́nà sáà máa lọ feel alright. ọmọ kí ló ń bọ́bù o may you no dey fumble o I go shoot my shot yo joro so joro baby take my number you know you can call me later. Má pààrọ̀ ní ìsìn bá ti sọ pé bàbá mi àti àbí kínní àwọn grandparents mi bá ti sọ pé kí n bá wọn jẹun but mo mọ àwọn traditions àwọn so ìyẹn ti wà alright. Moving forward máa sọ
Olu Jacobs àti Jọkẹ́ Silva. Àbí ṣe mo àbí now? Yes now. That's a couple àwọn marriage institution wọ́n depict marriage in our industry. So yeah. Orin ìfẹ́ wo ni mo fẹ́ràn? Kí n má parọ́ nísìnyí. Tẹ́lẹ̀ àwọn orin ìfẹ́ tí mo máa like ti máa listen to bí àwọn orin òyìnbó. But ní ìsìn ṣe mo gbá àwọn ìlò míì wọ́n ti ní swagger tó yàtọ̀. Tẹ́ni ó ní orin bí ó máa ń kọ love song in a comedic way ó dẹ̀ dùn. Files the bad guy sí mi. Àwọn orin yóò àwọn pọ̀ wọ́n lẹ̀ yàtọ̀. Chike ó ń kọrin ìfẹ́ tó dùn má parọ́. Lójé wọ́n pọ̀ so mi ò lè sọ orúkọ ẹ̀ kan fún orin ìfẹ́ tí mo like. Ọmọ kí ló ń bọ́ bù ó? May you no dey fumble ó. I go shoot my shot yóò so jọ̀rọ̀ baby take my number. Èmi ni o alákùnrin Olúwaṣeyì Awólọ́wọ̀ mo dẹ̀ jẹ́ òṣèré orí ìtàgé. Baby no be crime, make person love you I love you baby I yes I love you baby oh baby tell me why you dey take your time just call me baby mine you're a baby take my number. Àyànfẹ́ mi Adéṣọlá Awólọ́wọ̀ ìdùnnú mi my sweetie pie ó ní pé ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ rẹ̀ gan-an ó dẹ̀ wù mí lórí Orisun TV. I'll be home shortly, sweetie.